Màmá Esabod gbogbo nǹkan tẹ́ sọ lórí show yín lé ní irọ́ lẹ pa. Mo sorry láti sọ pàgbàlagbà ń pọ̀rọ̀ irọ́ lẹ pa. ẹ̀yin èèyàn mi ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé nínú fídíò tí ẹ̀ ń wò lónìí yìí ẹ̀yin èèyàn mi arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ni à ń pè ní Yínká TNT gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàhálà ńlá ti bẹ́ sílẹ̀ láàrin Yínká TNT pẹ̀lú Lizzy Anjorin ṣùgbọ́n ní báyìí o Yínká TNT ti bínú jáde láti wá bá màmá Esabod fa wàhálà ẹ̀yin èèyàn kí ni ohun tí ẹ lérò pé ó ṣẹlẹ̀ láàrin màmá Esabod pẹ̀lú Yínká TNT ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. Ẹ dẹ̀ sọ wípé ẹ mọ̀ tẹ́ ẹ ṣe fún mi ẹ mọ̀ tẹ́ ẹ ṣe fún mi n tẹ́ ẹ ṣe fún mi ni wípé mo bọ́ síta mo tù yín mo bẹ̀ yín tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ protect mi jù ṣùgbọ́n ẹ̀yin gangan lẹ máa ń sọ mí sábẹ́ bẹ́ẹ̀ ẹ máa ń sọ mí sábẹ́ tírélà ni ẹ máa ń sọ mí sábẹ́ tírélà ìgbà tọ́rọ̀ Sẹ́ráfù ṣẹlẹ̀ ogun yín ló le jù ẹ méye tó wò yín níjọ́ tẹ́ ṣe show fún mi ni ẹ wá ń pretend ẹ ń play victim pé ẹ mọ nǹkan tẹ́ ṣe fún mi ẹ mọ nǹkan tẹ́ ṣe fún mi náà mi ń ṣe wèrè ẹ mọye ìgbà tí mo fi sábà láti má wojú yín rárá ẹ mọye ìgbà tí mo fi sábà yín láti má sọ̀rọ̀ sí yín tẹ́ bá rí tí mo bá bẹ̀yàn mi ò bẹ̀ àwọn fans mi ni mo bẹ̀ torí a lot of fans mi ló ti walk away a lot of fans mi ló ti lọ kò ń ṣe gbó anybody àwọn fans mi ni mo bẹ̀ ẹ mọ tẹ́ ṣe fún mi náà ẹ mọye ìgbà tí mo fi sábà yín Ọlọ́run ọba rí pé mo sábà yín tó Ọlọ́run ọba rí pé mo páyà yín tó pé ẹ push mi dógiri ẹ wá ń play victim lórí show yín lẹ́ni pé ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe fún mi ẹ lè fà mí ṣùgbọ́n ẹ lè pa mí tẹ́ bá dẹ̀ pa mí ẹ lè jí mi mi ò ń bọ́dà màmá ẹ ní wípé ọ̀dọ̀ Wàsíù tí mo lọ ẹni MC lọ síbẹ̀ ẹni rúùmù wà ń bẹ̀ bí tó ti dó mi mo mọ̀ọ́mọ̀ nítorí tí yín mo lọ pé Koko Zaria mo dẹ̀ bẹ̀ wọ́n pé mo ti gbé ohùn yín sílẹ̀ o mo dẹ̀ máa play ẹ̀ síta mo fẹ́ kẹ́ gbóhùn Koko Zaria àjọ lọ ni màmá eye bayé jẹ́ eye bayé èèyàn jẹ́ kò dáa kò sí nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ mi ò robi sí yín mi ò ro burúkú sí yín ẹ̀ṣẹ̀ mi ni màmá ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹ́dàá mi torí pé bí wọ́n ṣe nífẹ̀ẹ́ èèyàn ni mo ṣe nífẹ̀ẹ́ yín mo dẹ̀ díjú sí anything ẹ̀yin kọ́ lẹ make mi ò gbàṣẹ lọ́wọ́ yín kí tó wá sórí social media mo wá on my own ni mo dẹ̀ wò yín gẹ́gẹ́ bí àgbàlagbà mo láìbẹ̀ ṣe máa ń ṣe ni mo ṣe sọ pé mo kọrin fún yín kí dẹ́ pé mo wá ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ fún yín torí ẹni ó sọ̀rọ̀ Àbíkẹ́ ó sọ kinní kan ìyẹn mi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ torí ẹni tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ó mọ̀ nǹkan tó bá wà lọ́wọ́ yín ẹ gbé síta ó ní. Hello Koko Zaria àṣẹ wà. Ani. Yínká ló ń sọ̀rọ̀ ṣàlàáfíà lẹ́wà ẹ kásán. Ẹ káwọn ni ẹ mà. Ẹ jẹ́ ń gbọ́rọ̀. Ẹ jọ ṣé Koko Zaria Alhaji Koko Zaria mò ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni màá ọ̀tá nìyẹn. Yínká TNT ló ń sọ̀rọ̀ ẹ kásán ṣàlàáfíà lẹ́wà. Ṣáà ókè. Nọ́mbà Amẹ́ríkà lè kò ṣe London. London ni bó ṣe máa ń ṣòṣì nìyẹn. Ẹ jọ nítorí Ọlọ́run bàbá ẹ̀yin lẹ lè yọ mí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìjọ́ tá jọ lọ sí ọ̀dọ̀ Wàsíù ṣe rántí èmi ẹ̀yin Nayam. Okay. Amẹ́ta. Bẹ́ẹ̀ ni àtàwọn bàbúrò mi ìjẹ́ MC tẹ̀lé wa lọ níjọ́ yẹn. Irọ́ Amẹ́ta la lọ àmì àti Nayam pẹ̀lú mọ́tò kan fi gbé wa lọ. Okay. Amẹ́ta dẹ̀ la wọlé ìdẹ̀ ṣe fídíò. Ìjẹ́ mo wọnú yàrá kọ̀ọ̀kan sùn ìjẹ́ mo wọnú yàrá kọ̀ọ̀kan sùn níjọ́ yẹn Koko. Irọ́ ìgbà tí mo dé gan àti mo dé lọ́wọ́ àjọ dé padà ní nà ó ṣe bí ìgbà Ìjẹ̀bú ta lọ. Ẹbí Ìjẹ̀bú ta lọ. Àjọ dé padà ní nà ó padà dé lálẹ́ ìwà lọ́dọ̀ Musiliu. Tó dẹ̀ tí mo fẹ́ gba tí mo ní kó fún mi nọ́mbà tí obè lọ olú ọmọ mi kó fún mi nọ́mbà. Wọ́n ní ẹ̀yà mi fẹ́ mọ́ yóò ti gbàgbé. Olùọmọ ń jó ní ìwà àbẹ̀ lọ olùọmọ náà kó fún mi. Olùọmọ tẹ̀ ní àdìmọ̀ ní àmì ìfẹ́ mọ́ yóò ti gbàgbé. Ẹni sùúrù ìjẹ́jọ́ yẹn ìjẹ́ MC tiẹ̀ tẹ̀lé wa wọ mọ́tò ìjọ́ tiẹ̀ wà lẹ́ngbà tá máa gbéra. Bá ìtọ̀ lọ láàárọ̀ ni adẹ̀jọ́ lọ sọ́dọ̀ Wàsíù. Àdàlẹ́dẹ̀ kó máa jọ kó mẹ́ náà ni òdẹ̀ dé lálẹ́ òdẹ̀ lọ sùn níbi tí ò lọ sùn. Wọ́n gbọ́dọ̀ lọ sùn àbẹ́yẹ̀ kan tẹ̀lé ẹni. Ṣé ti gbọ́? Mo mọ̀ pé wọ́n nísinsìnyí ni. Believe what you see or what you hear on social media. Mama, gbogbo nǹkan tẹ́ ẹ sọ lẹ́ni pátá tí òtítọ́ kan bá wà níbẹ̀ mo gbà ládùúrà wípé
Ọlọ́run á dà pọ̀ mọ́ iṣẹ́ fún yín. Ṣùgbọ́n tí ò bá sí òótọ́ ń bẹ̀, tẹ́ ẹ bímọ ti yín, tẹ́ ẹ làbò bímọ, tẹ́ ẹ mọ̀ pé yín lẹ ṣe ẹlẹ́dàá mi, tí mo dẹ̀ ní mo respect yín gẹ́gẹ́ bí àgbàlagbà, mi ò tójú yín mọ́lẹ̀ rí kó tó di pé ẹ push mi tògiri, tẹ́ ẹ wá fẹ́ gbógun tì mí, tí ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe bímọ ti yín, mo fà yín lé ọwọ́ Ọlọ́run k'Ọlọ́run bá mi ṣèdájọ́ tó pẹ́ àti tó yẹ fún yín. tó ẹ̀yin tèmi ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Yínká TNT tí ó sọ nínú fídíò yìí, ẹ ti gbọ́ àwọn àlàyé tí ó ṣe, ẹ ti gbọ́ bó sọ wípé màmá Esabod ó pa irọ́ mọ́ òun nínú ṣóò tí wọ́n ṣe ni. Ẹ̀yin èèyàn wa, níbo lẹ rò pé wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ láàrin màmá Esabod àti Yínká TNT, ibo lẹ rò pé ó máa yọrí sí àbí ibo lẹ rò pé ó máa já sí? Ẹ̀yin èèyàn, ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ nípa ohun tí ẹ bá rò nípa àwọn méjèèjì yìí. Àdàbí tí kì bá ń ṣe innocently ni mo walk into your hands, ni mo dẹ̀ wò pé àgbàlagbà ni yín,